ó lágbára o ilé ayé ìgàn ṣá ẹgbẹ́ ọ̀run lẹ̀ ń wò nínú fọ́nrán yìí tó ti ń sọ experience ẹ̀ personal life story ẹ̀ látìgbà tí ó wà ní kékeré bó ṣe wípé àti kékeré ni ó ti ń ríran sáwọn èèyàn tó sì ti máa ń sọ ìran tó bá rí fún wọn bó ṣe wá di wípé ìyá ẹ̀ wá notice ẹ̀bùn tọ́lọ́run fún yìí tó sì wá padà lọ fi sí inú ìjọ kan wípé kó lọ kọ́ṣẹ́ wòlíì níbi bẹ̀ ó lágbára o. ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ like ẹ comment kẹ̀dẹ̀ máa share ẹ̀. bí mo ṣe rí ni mo tún ṣe ní kí n sáré gbé wá fẹ̀yìn èèyàn wa ẹ jẹ́ n fi fọ́nrán òun lẹ̀ báyìí. ó lè lọ fi mí sílé kéw ẹ mọ báyìí máa ń fi àwọn ọmọkùnrin sílé kéw bíi pé ó ju àfà ó ju ọmọ kó lọ dàfà bẹ́ẹ̀ ló ṣe ṣe ń pé ó ní lọ ṣọ́ọ̀ṣì ó tún rìn láìtó ọjọ́ ilé kéw ló máa kú sí wàláì ó tì mí lọ ilé kéw yẹn mo kéw mo sọ́kí àlùkùránì mo ké ìtumọ̀ àníìsí ìtumọ̀ tí mo ké á tó méjì mẹ́ta mo ké ìtumọ̀ mo ké àwọn àdísì tó make sense dáadáa kí n tó gba Jésù year 2000 ni mo ṣẹ̀ṣẹ̀ gba Jésù kí ló dé jẹ́ ń gba Jésù vision ò jẹ́ ń gbádùn téèyàn bá ń lọ wájú mi tó bá ti jẹ́ pé ikú wà lórí ẹni yẹn báyìí wàhálà wọ́n máa kọ́ sí wọ́n máa fi lárúbáwá kọ́ báyìí wọ́n fi ìtumọ̀ wọ́n fi sábẹ́ tí n bá ti rí kíní yẹn bẹ́ẹ̀ mọ́ ní ikú ló ń tẹ̀lé lé kiri yó bí ṣe máa ń ṣe nìyẹn o ìgbà tó yá àwọn èèyàn wò pé bóyá skánskán mọ́ mi wá wò pé ọmọ yìí nídìí ibi tó máa lọ tó ti máa kẹ́kọ̀ọ́ nípa nǹkan tó ń rí ìtorí ẹ̀ tó bá lẹ́bùn tó lẹ́kọ̀ọ́ ò lè go far ni mọ́ mi ṣe tì mí lọ ṣọ́ọ̀ṣì Ọbádáre náà kọ́kọ́ mú mi lọ pé kí n lọ máa join ní choir ń bẹ̀ mo join ní choir l'Ọbádáre gbogbo àwọn tá a jọ wà ní choir ẹ̀mí kẹ́mi ló pọ̀ nù púpọ̀ nù wọn mo dẹ̀ máa ń rí physical bàtí mo délé mo ní mọ́ mi lè kóòpù ń bẹ̀ yẹn mi èṣù pọ̀ ń bẹ̀ kì í ṣe ṣọ́ọ̀ṣì yẹn o àwọn tá a jọ wà mo ní mi ò lọ mọ́ kó tó wá di pé bọ̀dá kan wà ní wájú ibi tí mọ́ mi ti máa ń ta ráìsì káńtà ni mọ́ mi kàn tó fi ń ta ráìsì o ó mọ àwọn ráìsì tó máa ń bù sínú abọ́ yẹn bọ̀dá kan wà níbi compound àwọn mẹkáníìkì mi bọ̀dá Súlè ìyẹn ló máa ń lọ kérúbù bọ̀dá Súlè yẹn ni mọ́ mi wá sọ ń pé ọmọ yìí nǹkan ń ṣe o bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kán má lọ nàngi lórí lọ́jọ́ kan o tó bá rí yóò lè máa kú lọ́la tó bá rí yóò lè ní kíníkan bọ̀dá Súlè yẹn ló wá sọ pé àwọn máa mú lọ church a máa lọ sí lecture àwọn alóore mo ní wọ́n ti sá lóore ó wá sọ mi pé àwọn tó máa ń ríran ìgbà tí mo débẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé gbogbo ohun tí mo kọ́kọ́ rí bẹ̀ mo fẹ́ sọ fún mọ̀ mi pé no they are too dirty for me to stay with I cannot cope but mo ṣáà rọ́jú kó tó wá ní pé mo ṣe wá lọ síbi tí mo ti mọ̀ ń pa ẹ̀ dáadáa pé òkè òkèrúkú lélẹ́yìí o èmi máa ń lò wọ́n èmi tẹ́lẹ̀mí bá ti ẹlẹ́mí kan ló wá sí ṣọ́ọ̀ṣì yẹn lọ́jọ́ kan ló wá sọ pé òun fẹsẹ̀ sọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ scratch simply because ó ti jáde láyé kò sì sí nípò láti wá defend ara ẹ̀ mọ́ ilé ẹ̀gbọ́n gbogbo ohun tí ó sọ sílẹ̀ wípé òun là kọjá láti kékeré kó tó di wípé òun padà wá já sí ọ̀nà tí Ọlọ́run fẹ́ kóun tọ̀ gangan nínú ayé kọ́lọ́n dákun kó bá wa fi ọ̀run kẹ́ arábìnrin Mọ́rẹ́níkejì Ègbè Ọ̀run kó bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀.